Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá níbi tí a wà yìí òun náà ni ààfin Ààrẹ Latoosa. Gẹ́gẹ́ bí ìtàn wọ́n níbi tá a wà yìí òun náà ni ààfin àkọ́kọ́ ńlẹ̀ Ìbàdàn tó jẹ́ pé wọ́n ti ń dájọ́ tó jẹ́ pé tí ẹjọ́ tán bá dá bí ó múlẹ̀ káàkiri ìlú Ìbàdàn ibẹ̀ náà ni ààfin Ààrẹ Latoosa àsùnbíàrọ̀ àgẹ̀dẹ̀gúdù olóde òkúta abùkè díẹ̀ sóògùn ibẹ̀ náà ni a wà yìí o ẹ̀yin náà ṣáàkiri ibẹ̀ náà ni a wà yìí a tún ní arìnrìn àjò wá bí ká tún ṣe àtúpalẹ̀ ìtàn díẹ̀ tá a bá tẹ̀ ń sọ nípa ìtàn ìlú Ìbàdàn tá a bá ti sọ nípa ìtàn Ààrẹ Latoosa ìtàn tí ì pé o ìdí rèé tí a fi wá níbi tá a wá wà yìí wọ́n níbi tá a wà wọ́n lójú báyìí lọ o wọ́n lójú báyìí lọ wọ́n ló tóbi gan tó tún wà lẹ́yìn ẹ̀yìn ṣùgbọ́n ibì kan bẹ tá a lè dé tó jẹ́ pé yàrá ìwọ̀ ni tó jẹ́ pé àwọn ọmọ tó jẹ́ ọmọ Latoosa gan àwọn gbòò lè sọ pé bíbẹ̀ ṣe rí rèé. àwa fẹ́ kí ẹ fara balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ àtúpalẹ̀ ìtàn eléyìí tí wọ́n sọ fún wa nígbà tá a dé ilé Ààrẹ Latoosa. a ní àǹfààní láti bá ẹni tó jẹ́ mọ́gàjí ilé Ààrẹ Latoosa nílé wọ́n ní bàbá rìnrìn àjò léyìí tí yóò sì gbà wọ́n ní àsìkò tí ó pọ̀ díẹ̀ àbá ní ọ̀dà ta tún ni ó tún lè dá wa lóhùn tó lè ṣe àtúpalẹ̀ ìtàn fún wa wọ́n bá ní tí bàbá ò bá sílé bàbá náà ní tún kù. wọ́n ní ìdí àbájọ ni wípé ọmọ tán bá bí nílé Ààrẹ Latoosa lónìí wípé ààrẹ ọmọ ni ìdí rèé o tí wọ́n fi ní ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ̀wé fún gbogbo ilé Ààrẹ Latoosa wípé yóò dá wa lóhùn gbogbo tá a bá fẹ́ mọ̀ tá a bá fẹ́ gbọ́ nípa akọni ọkùnrin Ààrẹ Latoosa baálẹ̀ Ìbàdàn tó jẹ́ pé ọjọ́ tó jẹ baálẹ̀ Ìbàdàn iná ló tún jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní gbogbo tá a bá fẹ́ pé náà ni ẹni tẹ́ ń wò tá a jọ jókòó tì í wípé yóò dá wa lóhùn yóò sì sọ gbogbo tá a bá fẹ́ fún wa àwa fẹ́ kẹ́ farabalẹ̀ kẹjá jọ gbọ́ àlàyé àtúpalẹ̀ ìtàn tí wọ́n ṣe fún wa nípa Ààrẹ Latoosa. bàbá ẹ bá ní káwọn ará ilé ká mọ orúkọ yín. ẹ káàsán o gbogbo ará ilé mo kí gbogbo ará ní gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́. orúkọ mi ni Prince Ààrẹ Ahmed Adeniyi láti Igun Amadu. Igun Amadu. yes nílé Ààrẹ Latoosa. nílé Ààrẹ Latoosa ẹ ṣé bàbá ẹ jẹ́ ká mọ Ààrẹ Latoosa kan. bàbá wa Muhammadu Ọbádòkè Ààrẹ Latoosa wọ́n wá láti ìlú Ìlọ́ra ní agboolé Ògúdúòjé Ẹlẹ́bàntú. ìlú Ìlọ́ra. bẹ́ẹ̀ ni wọ́n ti wá sí ilẹ̀ Ìbàdàn. ìlú Ìlọ́ra yẹn ìpínlẹ̀ wo ló wà nísìn. ìlú Ìlọ́ra ara ìpínlẹ̀ Ọ̀yọ́ ni etí Ọ̀yọ́ ni Ìlọ́ra wà. ẹyin tó fa ẹyin tí bí àwọn bàbá wa ṣe jẹ́ kí ìtàn ní òye wa. kí ló mú Ààrẹ Latoosa kúrò nílùú Ìlọ́ra. ẹyin tó mú bàbá ńlá wa Ààrẹ Latoosa kúrò nílùú Ìlọ́ra ni pé a gbọ́ nínú ìtàn pé bàbá wa Ọbádòkè Ààrẹ Latoosa wọ́n ní fàǹfà pẹ̀lú ọba Aláàfin torí pé Aláàfin Ọ̀yọ́ wọ́n máa ń gba ìṣàkọ́lẹ̀ nílùú Ìlọ́ra bí àwọn bàbá wa ṣe sọ fún wa. wọ́n wá jẹ́ kó yé àwọn bàbá wọn nílùú Ìlọ́ra pé kí ló dé tí wọ́n á máa gba ìṣàkọ́lẹ̀ ní ọwọ́ àwọn látọ̀yọ́ pé àwọn ò rí nǹkan tí ìṣàkọ́lẹ̀ tí wọ́n ń gbà láti Ọ̀yọ́ tí ó ṣe fáwọn nílùú Ìlọ́ra pé àwọn ò ní jẹ́ kí Aláàfin wa gba ìṣàkọ́lẹ̀ mọ́ nílùú Ìlọ́ra. ìròyìn tẹ Aláàfin Ọ̀yọ́ nígbà náà létí bá a ṣe gbọ́ nínú ìtàn. lẹ́yìn náà la gbọ́ pé Aláàfin wọ́n rán àwọn akọ́dà wọn wá bá wa láti ibẹ̀ ní bàbá wa ti sá láti Ìlọ́ra wọ́n sá bá a ṣe gbọ́ nínú tàn
ìlú tí wọ́n kọ́ kàn ní Ìṣẹ́yìn Ìṣẹ́yìn. because ọdẹ ni bàbá ńlá wa. Ìtàn jẹ́ kó rí wa pé akọ̀pẹ ni wọ́n. Bí wọ́n ṣe ń bọ̀ oníṣẹ́ Ìṣẹ́yìn rí wọn ká ọdẹ oní ń bọ̀ yìí nígbà tó káàárọ̀ ó lé o mọ̀ ń bọ̀ láti ìlú Ọ̀yọ́ ni mo fẹ́ máa bá yín gbé. Oníṣẹ́ Ìṣẹ́yìn sọ pé ò lè bá mi gbé torí òun rí ẹ̀rìn pé alágbára ni ọ́ ọ̀nà tó ń lọ tó rò mọ́ tọ́ lọ. Nígbà bàbá wa ń tọ́ lọ wọ́n dé Mọ́níyà wọ́n bá onímọ̀níyà Mọ́níyà nígbà yẹn torí pé gbogbo Ìbàdàn náà kò tí extend ju Adé Ọ̀yọ́ mọ́ oríta mẹ́rin lọ wọ́n bó onímọ̀níyà Yorùbá náà ìyẹn náà ká ọdẹ oní ń bọ̀ yìí òun ò lè gbẹ lálejò wọnà yìí mọ́ tọ́ lọ wà kán lù wájú. Bàbá wa ń bọ̀ nígbà wọn ò dé wọ́n dé iná léńdé ibi bàbá wa kọ́kọ́ dé sí iná léńdé wọ́n pè é ní Ààrẹ orí òkúta. Ààrẹ orí òkúta torí pé àǹtí rẹ̀ ní ọkọ ń bẹ̀. Nígbà tó dé àjà Ọya Tórìṣà ni bàbá wa ń jẹ́ tẹ́lẹ̀. Ọya Tórìṣà torí pé ìdílé Ọya ni ìdílé Ààrẹ bọ̀ nígbà tí bàbá wa dé sí Ìbàdàn tọ́lá pọ̀ tí gbogbo ẹ̀ pé wọ́n change ẹ̀ sí Ọlá Tórìṣà lásọ̀tì ẹ̀ sí Látòsà. Wọ́n dọ́dọ̀ àǹtí wọn àti àbúrò mi kí ló ń ṣẹlẹ̀ ó múra báyìí jáde tó fi wá bá mi ṣàkàláyè ó ṣe fún àǹtí ẹ̀ ok sùn. Nígbà bàbá wa rí agbọ́ nínú ìtàn pé nígbà tó dára ọjọ́ kejì bàbá wa rí ibi tí èéfín ti ń rú òun gbọ́lù kan tí wọ́n ń lù bẹ́ẹ̀ ìlú ọlá ni wọ́n ń lù. Bàbá máa trace ìlú yẹn lọ wọ́n dé ilé Ìbíkúnlé kí bàbá tó yà nílé Ìbíkúnlé ìyẹn Mọ̀mọ́dún Ọbádòkè Ààrẹ Látòsà ọdẹ òní ń bọ̀ lọ́kàn ẹ má jẹ́ kọ́ yọ̀dọ̀ mi. Bá a ṣe gbọ́ nínú ìtàn Ìbíkúnlé ńlá ti máa rẹ́ lọ́pàdé rẹ̀ nígbà wọn padà bàbá wa bàbá ọ̀ká ró lé o mo fẹ́ wá máa bá yín gbé ni ò lè bá mi gbé Ọya bàbá ńlá wa Ìbíkúnlé wọ́n mú oníṣẹ́ Ọya máa mú lọ sí ọ̀dọ̀ Akéré torí pé nínú ìtàn alágbára méje ni bàbá ńlá wa bá ń lẹ́ Ìbàdàn. Alágbára méje bẹ́ẹ̀ ni ṣẹlẹ̀ rántí àwọn méjèèjì. Bàbá ńlá wa bàbá wa Ìbíkúnlé Akéré Ìbà Ògúnmọ́lá Ọ̀dẹ́rìnlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n délé Akéré náà mú wọn pé ó lè bá mi gbé òdìlé Ọ̀dẹ́rìnlọ. Gbọ̀nyá Ọ̀dẹ́rìnlọ wọ́n bàbá wọn mú wa lọ sí ilé Ògúnmọ́lá náà níwájú wa ń bì báyìí torí bàbá wa Ògúnmọ́lá ló jẹ́ baálẹ̀ ìgbà náà tí ó ń jólú Ìbàdàn sìn. Ògúnmọ́lá ló wà lórí àlééfà bẹ́ẹ̀ ni nígbà táàrẹ Látòsà dé wọ́n délé Ògúnmọ́lá rí wọn alágbára lẹ́ni ẹ̀mọ̀ alágbára máa ń mọ alágbára rẹ̀ ok o wá wo òkè tí ń rú tèèfín rú bẹ́ẹ̀ lọ́ọ̀kan yẹn ìlòkè Ààrẹ tá a wà lọ́jọ́ tòní torí pé kí Ààrẹ ibẹ̀ ni wọ́n ń kó aṣọ ogun Ìbàdàn gbogbo ọmọ Ìbàdàn sí ẹranko kan náà tó wà nínú òkè tẹ́rì torí gbòógì kìkìkìkì ni tó wà lẹ́yìn wa ní gbogbo bíbá igbó ni sóyé àwọn àjànú burúkú tí wọ́n máa ń pààyàn wà bíbá yìí bàbá òun wá ní wo gbó tí èéfín rú ń bẹ̀ ń lọ síbẹ̀ kọ́ lọ́ọ́ máa gbé ń bẹ̀. Nígbà bàbá wa máa dé igbó yẹn ẹ wo orí kìnìún tẹ́ ń wò yìí símbọ̀lì Ààrẹ ni ọjọ́ kejì ní bàbá wa pàdé kìnìún wọ́n pa kìnìún yẹn nígbà wọ́n pa wọ́n pé wọ́n fẹ́ bí nígbà wọ́n dọ́dọ̀ bàbá mi o ẹ̀bùn tí mo bá yín mú wá rè o nígbà wọ́n lórí kìnìún everything máa mú lọ ìtọ́pá tí bàbá wa fi tẹ̀dọ̀ bí wọn láti rí báyìí tó fi wá dé ojú odò Fìdítì Ààrẹ ló ń control rẹ̀ ibi láti òkè Ààrẹ dé ojú odò Fìdítì Ààrẹ ló ń control ẹ̀ ibi ojú odò Fìdítì ní Ààrẹ àti Aláàfin Ọ̀yọ́ ti jọ pààlà gbogbo Akínyẹlé ilẹ̀ ilé Ààrẹ lọ́wọ́ à ń bẹ̀ torí pé nínú tàn táwọn tí wọ́n sì máa ń kó ìsàkọ́lẹ̀ wá fún wa nílé Ààrẹ gbogbo oko tí ilé Ààrẹ ń control 141 villages ló wà lábẹ́ Ààrẹ méjì àtẹyọ kan bẹ́ẹ̀ ni gbogbo ayé máa ń gbọ́ tẹ́ ń sọ yìí. bẹ́ẹ̀ ni nítàn tí a bá tó jẹ́ pé ìgbà tá a tún kéré jù báyìí lọ àwọn bàbá wa àmọ́ àwọn tí wọ́n máa ń kó ìsàkọ́lẹ̀ wá fún àwọn bàbá wa nù lé bẹ́ẹ̀ ni torí látoko wọ́n máa ń kó àgbàdo ìní garawa epo pupa iṣu
àgbàdo ni, ẹ̀wà ni wọ́n á kó alátòkò wá kó fáwọn bàbá wa. láwọn abúlé tẹ́ ẹ sọ. láwọn abúlé tá ààrẹ ń gbọ́ fáàn lórí ẹ̀ ìsàkọ́lẹ̀ rí o tí wọ́n dẹ̀ tún sàṣàkọ́lẹ̀ fúnlé ààrẹ. ní gbogbo náà. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká wá lọ sí ilé ààrẹ gẹ́gẹ́ bí tá a wà yìí, igun mélòó ni. igun tí ó wà nílé ààrẹ ní tí àwa gbọ́njú bá igun tó wà nílé ààrẹ gan torí a gbọ́ pé Ààrẹ Latoosa gan ń bí ọmọ 28. 28. bẹ́ẹ̀ ni. ní Ààrẹ Latoosa bí. but obìnrin jẹ́ méje. nínú 28 yẹn. bọ̀ ojúlówó ọmọ ọkùnrin jẹ́ 21. 21. bọ̀ àwọn igun yẹn ń dín díẹ̀ bọ̀ igun tó wá wà nílé ààrẹ lọ́jọ́ tòní 17 branches ni. 17. tí mo dẹ̀ lè kà á. ẹ já wò. láti orí Akínọlá. Sànúsí. Ṣítù. Àmọ́dù ní kò tẹ́mi ti wá. bẹ́ẹ̀ ni. Oyèwọ̀. Ọláníyan. Ọlátẹ́jú. Bello. Inigun àwọn bàbá wa Arówólò. bẹ́ẹ̀ ni. Bello. Bákàrè. Ọlátẹ́jú. Igun woman ni. yes. Ààrẹ Latoosa extend dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà torí àwọn bàbá wa kan lè ọ̀tẹ̀dẹ̀ ẹnjìn Ọlálẹ́yẹ. Igun Ààrẹ Latoosa Níjẹ̀bú-Jẹ̀ṣà ní sáìdì tí àwọn bá ń lọ sáìdì Iléṣà. bẹ́ẹ̀ ni ààrẹ wà ń bẹ̀ ni wọ́n máa ń pè ní ààrẹ Iléṣà. títí dòní olónìí. ẹnjìnìà Ọlálẹ́yẹ. bẹ́ẹ̀ ni Oyèlẹ́yẹ gangan ni orúkọ igun yẹn. bọ̀ 17 tó wà Rájí Ògùnpá wà ń bẹ̀. Rájí ilé aago. orílẹ̀ mọ̀ ń kà bàbá. bẹ́ẹ̀ ni torí pé èmi tí mo jókòó wájú yìí assistant secretary ilé ààrẹ ni. olùrànlọ́wọ́ akọ̀wé. bẹ́ẹ̀ ni tí akọ̀wé ò bá sí nílé. ẹ̀jẹ̀ wa wò nígbà tó wá jẹ́ pé 17 òun náà ní ikùn tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. inú ẹ̀ náà wọ́n ti mú mọ́gàjì tí ọ̀jẹ̀ olórí ilé ààrẹ nínú àwọn kò 17 yẹn. bẹ́ẹ̀ ṣé kìí sí fanfa. kò sí fanfa. ó lẹ ṣe é tó tí ì fi sí. fanfa ti wáyé rí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ayé bàbá wa KOS Ààrẹ nígbà tí wọ́n kú ní 1992 ni bàbá wa KOS kú. láti ìgbà yẹn crisis wà nínú ilé ààrẹ fún almost 27 years àní mọ́gàjì. Ọlọ́run ṣe é fún ilé ààrẹ ní mọ́gàjì alálùbáyé pé nígbà tí mọ́gàjì yẹn wọlé ààrẹ gbogbo nǹkan wa tó ti sọnù wá tó ń wọlé. ẹ dáa lè dárúkọ mọ́gàjì tó wà ń bẹ̀ báyìí. mọ́gàjì tó wà ń bẹ̀ báyìí wọ́n jẹ ní February 6, 2023 nínú ọdún tá a wà gánà. bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọdé ni ó tún wá jẹ́ ọ̀dọ́mọdé alálùbáríkà tó kórè wọlé ọmọwé ó gbajúmọ̀ ó ṣòṣèlú dáadáa rí. orúkọ yẹn jẹ́ Chief Ààrẹ Ridwan Adéwálé orúkọ ẹ̀ rò láti gun Àmọ́dù. láti gun yé. bẹ́ẹ̀. ẹ ṣeun. gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ pé alágbára ni Latoosa. bẹ́ẹ̀ ni. pé jagunjagun ni. bẹ́ẹ̀ ni. àwọn ogun wo ni Latoosa jà. àwọn ogun tí bàbá wa jà ìyẹn Muhammadu Ọbádókè Ààrẹ Latoosa wọ́n jà ogun Jálùmí. wọ́n jà ogun Èkìtì Parapọ̀. ogun yẹn ni ó pẹ́ jù ní ilẹ̀ aláwọ̀ dúdú ni wọ́n ń pè ní ogun Kírìjì. bẹ́ẹ̀ ni Latoosa jà. Latoosa wà ń bẹ̀ torí olórí ogun ni. wọ́n jà ogun Kírìjì. ogun yẹn last 16 years. wọn ò parí ogun yẹn náà wọ́n wá àwọn ìgbó wá láti ìlú wọn láti wá sign Trinity débi pé every September 23 ni wọ́n máa ń ṣe Ìbàdàn Day. Ìbàdàn ìjọ wọn dẹ̀ máa ń ṣe yẹn gbogbo ọmọ jagunjagun Ìbàdàn la máa ń kóra lọ sí Ìmẹ̀sí ilé lọ ṣe ọdún yẹn tí ọdún yẹn máa ń gbà wá tó ọjọ́ 5. a máa lọ́jọ́ méjì ní Ìmẹ̀sí ilé ibi tí wọ́n ti ja ogun battlefield. odò kan wà ńbẹ̀ tí wọ́n ń podò ẹni odò fi ẹ̀jẹ̀ bọ́jú ó wà ńbẹ̀ ní Ìmẹ̀sí ilé a máa débẹ̀. ibi tó gun yẹn ti le jù àti orí field tí wọ́n yà àwọn white yẹn ti wá sign Trinity pé kò sógun mọ́ sọ̀tẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá. ẹ máa ń débẹ̀ ní every 23 September lọ máa ń bẹ̀ ó dẹ̀ máa ń last ní
on the 25, 26 ká tún máa lọ nílé. Nínú ìtàn àwọn jagunjagun wọn ì sábà níyàwó kan wọn ì sábà níyàwó méjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá nínú ìtàn nínú àgbà. bá a ṣe bá nínú ìtàn abánútàn pé bàbá ńlá wa Muhammadu Ọbádòkè Ààrẹ Látòsà wọ́n ní ìyàwó 131. 131. bẹ́ẹ̀ ni. because nínú tàtà ti gbọ́ ni pé tí ogun tí wọ́n bá kó wọn wá tí wọ́n kó wọn lẹ́rú wá àwọn tó wá jẹ́ bí ọmọ ká bàbá wa olúwa mi obìnrin rẹ wa ṣe fi ṣáyà ìgbẹ́ bàbá ó yá ìgbẹ́ ẹ bá mọ̀ pọ̀ rẹ wà ń bẹ̀ ẹ bá ń dà wọn ọmọ tán nínú gbogbo wọn tó jẹ́ kí àwọn èèyàn pọ̀ 31 wà bàbá wa. nígbà yẹn gbogbo Ìbàdàn torí pé ibi tí wọ́n sì bá bàbá wa sí ní Bódìjà Ààrẹ Avenue ibẹ̀ ni bàbá wa ló fi ẹ̀gbẹ́ kanlẹ̀ sí. a gbọ́ nínú ìtàn pé gbogbo ẹni tó bá jẹ́ òye Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n bá kú sí wọ́n sàárín. Bódìjà tẹ́rí yẹn igbó kìjìkìjì tó gbogbo Ìbàdàn ojú adé Ọ̀yọ́ lágbádá gbogbo nígbà yẹn lọ nígbà náà but nígbà yẹn kò sí ti ń jẹ́ Olúbàdàn torí abẹ́ Aláàfin ní Ìbàdàn wà tí Ìbàdàn máa ń kó ìṣàkọọ́lẹ̀ lọ fọ́yọ́ baálẹ̀ là ń jẹ Ìbàdàn gbà yẹn àwọn tó bá wà lóko wọ́n ń jẹ baálé bẹ́ẹ̀ ni gbọ̀ngbà tó wá di pé Olúbàdàn bàbá wa Olúbàdàn Abbas Okunola orí wọn Olúbàdàn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní 1930 ọba Abbas Okunola lọ sí Màpòọ̀ ọba Abbas Okunola lọ sí Òkè Àrẹ customary court tẹ́yìn wò wájú ààfin bẹ́ẹ̀ ní 1930 látòrí wọn ni Olúbàdàn ti bẹ̀rẹ̀ torí látòrí bàbá ńlá wa Fọ̀kọ̀ ni baálẹ̀ ti pín ní Ìbàdàn. ok Fọ̀kọ̀ náà jẹ́ ọjẹ́ baálẹ̀ ìlú Ìbàdàn. Fọ̀kọ̀ jẹ́ baálẹ̀ ìlú Ìbàdàn tó rágbá alágbára ní Fọ̀kọ̀. ẹ mẹ́nu bà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ni Ààrẹ Látòsà. bẹ́ẹ̀ ni. bó nìyẹn sì jẹ́ kí ní ìtàn tó bí Ààrẹ Ọ̀nà Kakanfò tí bàbá jẹ́ ní o. ìtàn tó bí Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo wa la mọ̀ pé Imperial Majesty ọba Aláàfin Ọ̀yọ́ ló máa ń yan Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Yorùbá wọ́n máa ń wo akitiyan alágbára lélẹ́yìí eléyìí ó bìjà Yorùbá àti iṣẹ́ tí wọ́n irú ẹni bẹ́ẹ̀ ti ṣe fúnlẹ̀ Yorùbá wọ́n fi máa ń fi oyè yẹn dá torí pé lẹ́yìn bàbá wa torí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kejìlá ni bàbá wa Ọbádòkè Ààrẹ Látòsà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kẹtàlá ni bàbá wa láti ìlú Ògbómọ̀ṣọ́ Akíntọ́lá ẹlẹ́ẹ̀kẹyìnlá ni bàbá wa MKO Abíọ́lá ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún Kẹ́mi Ọláògùn kára olè ó ní bàbá wa Gani Adams tí wọ́n ń jẹ. ẹ jẹ́ wá lọ sí Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ṣé bàbá ti wà lórí àlééfà baálẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni bí bá a ṣe gbọ́ nínú ìtàn pé ọjọ́ kan náà bẹ́ẹ̀ ni ọjọ́ kan jẹ baálẹ̀ bẹ́ẹ̀ ni torí pé èyí tí àwọn bàbá wa sọ fún wa ni pé ààfin tẹ́ ẹ wà yìí Queen Elizabeth fún Ààrẹ Ọ̀nà Kakanfò ní Power of Anthony ìyẹn Ọbádòkè Ààrẹ Látòsà tí a bá ń ṣe ìpàdé lọ́wọ́ nínú ààfin tí wọ́n bá kó ẹjọ́ wá wọ́n máa ń sọ ìpàdé inú ààfin wọn á sọ di court mọ́gàjí ilé Ààrẹ ó jẹ́ George secretary ó jẹ́ Clark sóyè tí wọ́n á tàn yín ààfin tẹ́ rí òfin àṣẹ tí bàbá wọn bá pa láti bí nígbà yẹn ó múlẹ̀ dé Àsàbà tí ń jẹ́ Ẹdó lọ́jọ́ tòní. nígbà náà Power of Anthony tí bàbá tí Queen Elizabeth tó kú tó fún rí ààrẹ nìyẹn. nígbà náà ẹ mọ̀ pé ojú ti là bẹ́ẹ̀ ni agbára yẹn pọ̀ ó pọ̀. ẹ jẹ́ kí wàá wò ó Ààrẹ Látòsà ṣe àléèyàn takuntakun ni kí ni àwọn àṣeyọrí tá a lè pè gẹ́gẹ́ bí àṣeyọrí lásìkò tí bàbá wà ní orí àlééfà. àṣeyọrí tí bàbá ńlá wa ṣe ni pé wọ́n máa ń sọ pé ọmọ Ìbàdàn ó ṣerú ẹnìkọ̀ọ̀kan ogun kó wá rí bàbá ńlá wà láwọn tí ò jẹ́ kí àwọn Fúlàní kí ó kọ́ kalẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ wọn máa ń pa ó wà ní oríkì wa ni pé ààrẹ mú ẹrú ẹ̀ náà mú ẹrú ààrẹ mú ẹrú ẹ̀ náà mẹ́rú ní àdúgbò tẹ́ rí ààrẹ ní 21
settlement tó wà lọ́ndà rẹ̀ jẹ́ pé tí wọ́n bá ṣe nílé ládùúgbò ó tún fún wa lóko 21 settlement. gbàrà yẹn pọ̀. ó pọ̀ ara àwọn ọmọ ogun ààrẹ ni wọ́n. bàbá wa jẹ́ nìkan tó yẹ pé ó kó èèyàn mọ́ra pípọ̀ ẹ mọ̀ bọ̀ wá bá mi gbé ẹ mọ̀ bọ̀ wá bá mi gbé lọ jẹ́ kí ilé ààrẹ extend. láti ìgbà tí bàbá ti wá tán ti gbéṣẹ̀ tán ti lọ sí ibi àgbáre wọ́n ti lọ bá àwọn bàbá ńlá wọn sáà ti rí ọmọ láti ilé Ààrẹ Latoosa tó tóbi gorí ìtẹ́ Olúbàdàn. ọmọ tí ó gun orí ìtẹ́ Olúbàdàn torí ńgbà yẹn baálẹ̀ ni wọ́n jẹ́ láti tó jẹ́ ilé Latoosa ní bàbá wa baálẹ̀ Ṣítù. òkè baálẹ̀ làwọn náà jẹ́. baálẹ̀ làwọn náà jẹ́ la fi ń pè wọ́n baálẹ̀ Ṣítù. ẹni tí ò bá tún gun orí oyè Olúbàdàn tó ń jẹ́ baálẹ̀ ńgbà yẹn òun bàbá tó bí bàbá tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. bàbá tó bí bàbá yín. bẹ́ẹ̀ ni wọ́n ń pe bàbá yẹn ní Àmọ́dù Balógun. ipò wo náà dé ní. wọ́n dépò Balógun lẹ́bàdàn ó kúpò kan tí wọ́n jẹ baálẹ̀ ni bàbá náà ni wọ́n jọ lọ ní pé tí ọmọ wọn wá jẹ́ mọ́gàjì ilé Ààrẹ lọ́jọ́ tó ní. lágbára Ọlọ́run nígbà tábà tún padà wá ànígbà pé àbá mọ́gàjì. lágbára Ọlọ́run ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwa lẹ́ẹ̀ máa bá. nínú orúkọ ẹ jẹ́ ká mọ̀ yìí pé òrìṣà ó jẹyọ nínú Ọ̀yátórìṣà ni bàbá Ààrẹ Latoosa ó wà ní orúkọ wọn kí ni ó bí orúkọ yẹn gan. ìtàn jẹ́ kó yé wa pé nígbà tí ìyá bàbá ńlá wa Muhammadu Ọbádòkè Ààrẹ Latoosa tí wọ́n fẹ́ rọbí lọ́wọ́ tí bàbá Muhammadu Ọbádòkè Ààrẹ Latoosa ń gbé ìyá bàbá ńlá wa lọ kò sí òrìṣà tí wọn ò gbé dé ìyá yẹn wọn ò rí bàbá ńlá wa bí wọn wá dèdè Ọya ibù gan nínú oríkì wa ẹ máa gbọ́ àsùbíàró àgẹ̀dẹ̀gúdù ìjọ yẹn gangan ni bàbá tó gba ẹ̀bí ìyá bàbá ńlá wa mọ̀ pé alágbọ̀rọ̀ ọmọ ni lọ́lọ́run dá sílẹ̀ Yorùbá torí pé ìtàn jẹ́ kó yọ wá pé bí ìyá yẹn ṣe ń bí bàbá ńlá wa Muhammadu Ọbádòkè Ààrẹ Latoosa ojú sánmà sú bàbá yẹn wò pé kí ló ń ṣẹlẹ̀ kí bàbá yẹn ó tó wọlé ìyá ti bí ọmọ lọ jẹ́ kí àsùbíàró kó máa yọ nínú oríkì wa torí tẹ wá fẹ́ tù àwọn ni àsùbíàró àgẹ̀dẹ̀gúdì olódì òkúta àbòkè díẹ̀ sóògùn ọmọ òmùgbàrọjà fetí kọ́lá wálé ọmọ ọ̀bí òmù òjì ẹ̀ǹbọ̀n sún jẹ ọmọ yàkó yóò bọ̀ yìí ọ̀tá tí ọ̀yàkó yó ebi ànọ̀tẹ́ ẹ̀ pa onígànbọ̀ wúrà ọ̀sánbòmí bàbá àbèjì torí pé gànbọ̀ ni bàbá wa kọ òun náà lọ wà lójú ẹ̀. ìlànà yẹn but kí gànbọ̀ yẹn. gànbọ̀ gangan ni wọ́n kọ́ ní bàbá wa bọ̀ ìtàn ló wáyé bí gbogbo ọmọ rẹ tẹ bá rí pélé lẹ́ẹ̀kẹ́. torí ẹni gànbọ̀ ni Latoosa kọ́ mi ò rí gànbọ̀ lójú yín tó rẹ̀ ní orí gànbọ̀ lójú kí ló bí. bàbá tó bí èmi gangan pélé ni wọ́n kọ́ bọ̀ ìtàn ló débi pélé. ẹja gbọ́. nígbà tí bàbá wa ń ṣe abiyamọ tí wọ́n bá ti bímọ ọmọ yẹn ò ní dúró torí pé inú ilé tẹ́ rí òrìṣà 17 ló wà nínú ilé 17 lòrìṣà tó wà nínú ilé ilé tẹ́ rí ẹ gbọ́dọ̀ ṣe pé o ilé àṣẹ ni sóyé ibi tí ìtàn pélé ti wá jáde lélẹ́yìí a gbọ́ nínú ìtàn pé nígbà tí bàbá wa tó ń bímọ àwọn ọmọ yẹn ò dúró wọ́n wá fi pa wọ́n fi jalè nínú ààfin fún bàbá wa pé olówó wa o tẹ́ ẹ̀ bá mi sọ pé ọ̀rọ̀ ẹ̀nà wa rùn torí olówó wa nìyí tí ẹ bá fẹ́ bí ọmọ tọmọ bá máa dúró ìlà ojú ilé ìyàwó yín ni kẹ́kọ̀ọ́ máa kọ sójú àwọn ọmọ. èyí ti jẹ́ ìṣe lọ́pàá tí wọ́n fi ń kọ pélé torí pé bàbá wa jẹ́ nìkan bó ṣe ní bó ṣe jálágbára tó kò ń kọ̀rọ̀ sí àwọn tó bá sọ tòótọ́ fún pé ṣé n tẹ́ ẹ rí nu nígbà wọn dẹ̀ kọ́ torí pé ibi tí fáwí ni nígbà wọn dẹ̀ kọ́ torí pé àkọ́bí tó jẹ́ àkọ́bí Ààrẹ Latoosa Akínọlá ni tó jẹ́ àkọ́bí Latoosa àkọ́bí bàbá wa Latoosa gangan ibẹ̀ ni bàbá wa KOS ti jáde KOS Ààrẹ ni wọ́n jẹ́ mọ́gàjì ilé yìí ní Ìjẹrin sóyè ara igun Akínọlá ni bàbá yẹn ti jáde tí wọ́n sì ń lo dáúlà jẹ́ pé nínú ìtàn
a gbọ́ pé bàbá wa KOS wọ́n wà pẹ̀lú bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n fi lọ gba independence wá fún Nàìjíríà. Torí alágbára òun náà ọgbàjúmọ̀ kò síbi tí wọn ò tí mọ̀ ìyẹn bàbá wa KOS. ẹni tó jẹ́ second born ààrẹ ni Sanusi. bẹ́ẹ̀ ni third born ni bàbá wa Ṣítù tí wọ́n jẹ baálẹ̀ lẹ́yìn torí lẹ́yìn bàbá wa Ṣítù òun ni Ìfọ̀kọ̀ náà jẹ baálẹ̀. So ọmọ kẹta ni Ṣítù nínú ọmọ Ààrẹ Latoosa tó jẹ́ ọmọ bíbí inú Latoosa táwọn náà dẹ̀ halẹ̀ tó bàbá Ṣítù lọ tẹ àgọ́ ààrẹ dó. àgọ́ ààrẹ kan náà. bẹ́ẹ̀ ni ní Ṣakí bàbá tèmi lọ́rọ̀ tẹ àgọ́ Àmọ̀dù dó. àgọ́ Àmọ̀dù ìlú kan náà ni àgọ́ Àmọ̀dù. bẹ́ẹ̀ ni ìtàn lọ lórí ẹ̀rọ ìtàn yóò ń ṣe tá a lè máa tú. ọjọ́ kò yé wa nìyẹn. Ààrẹ pẹ̀ka kiri. akọni torí pé ogun Kírìjí gangan ibẹ̀ nìtàn sọ pé ìtàn kan sọ fún wa pé bàbá wa wọ́n parí ogun yẹn ìtàn kan sọ fún wa pé wọ́n parí ẹ̀ torí bá débẹ̀ ìtàn tó tí èmi gbọ́ lẹ́nu bàbá tó gbé mi ni pé bàbá wa parí ogun yẹn láti ibẹ̀ tí wọ́n ṣe wá ń bọ̀ ní Ìbàdàn ibà ló mú wọn ibà lọ pa ìtìtàn tí mo gbọ́ lẹ́nu bàbá tó bí èmi bọ̀ nígbà tí mo ń dàgbà ìtàn kan sọ fún wa pé bàbá ojú ogun Kírìjí wọn kù ẹni tó wá jẹ́ Sànúsí lọ́mọ kejì lọ́wọ́ lọ gbé bàbá wa ní Òkèmẹsì wá sí Ìbàdàn tí wọ́n fi wọ́n sí Ààrẹ Àfẹ́ní. lọ́lọ́ gbé torí akọni nìyẹn náà ẹ mọ̀ pé àtú eré la fi bẹ́ sí. àtú eré la fi bẹ́ sí ìtumọ̀ bàbá ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ní ọjọ́ tí akọni bá bí ọmọ akọni ní òbílẹ̀. akọni náà ni Sànúsí akọni gbogbo ọmọ tí bàbá yẹn bí ni akọni bọ̀ Sànúsí akọni ni bẹ́ẹ̀ ni bàbá wa bá lẹ̀ sí. tí yóò bá já kọni ni kéèyàn tó ń lọ kọrí sí Òkèmẹsì kọ́ lọ gbókùú wálé. akọni ni kọ́ tó wá sin sí Ààrẹ Àfẹ́ní. tó àsìkò gbáwó lèèyàn lè dé Ààrẹ Àfẹ́ní yẹn ìgbà wo lèèyàn máa ń débẹ̀ kò sígbà tẹ́yẹ ọmọ tó jẹ́ ojúlówó ọmọ Ààrẹ ò lè débẹ̀ torí pé bẹ́ẹ̀ náà ilé àṣẹ ni kò sí ní tẹ́ ẹ bá tọrọ ń bẹ̀ tí tọ́lọ̀ ò ní gbà. ẹja fìyẹn béèrè wípé kí ni ẹ̀yin ọmọ Ààrẹ Latoosa kí ìgbìyànjú wò lẹ́sìn àjẹ́ pé kúrú ibẹ̀yìn náà kó jẹ́ bí àpèwáwò kó jẹ́ bí tọ́lú sí sẹ́ńtà. ìgbìyànjú tí à ń ṣe ni pé ó yẹ kó jẹ́ bí àyè táwọn yóò máa pé wá. a dúpẹ́ pé ilé yìí baálẹ̀ méjì nílé ti ní baálẹ̀ Bódìjà inú ilé náà ni torí ilé Ààrẹ ló yan baálẹ̀ Bódìjà baálẹ̀ Onírèké inú ilé náà ni baálẹ̀ kẹta náà tó ń bọ̀ yẹ baálẹ̀ Òkò sóye bọ̀ a ní àwọn nǹkan tá a fẹ́ sọ pé ibi tí bàbá wa wà yẹn yóò jẹ́bi tó yẹ pé àwọn èèyàn mọ̀ nípa no akọni torí ilé Ààrẹ wọn ń ti àwọn ètò lórí ẹ̀ wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ di museum tí gbogbo ẹ̀yìn a máa wá pé akọni tí wọ́n ló kú bì àwọn tí ẹ fẹ́ wò ó sóyún ìdílé Ààrẹ ń ṣètò lórí ẹ̀ ni. Ọlọ́run fún yín sí Ọlọ́run fún yín Ọlọ́run fún bàbá tó wà ń bẹ̀ yìí tí wọ́n jẹ́ mọ́gàjí Ọlọ́run fún wọn sí o wọ́n dẹ̀ pẹ̀ lórí ààyè náà ẹ̀mí wọn ogun nǹkan wọn ò ní bàjẹ́ ẹ bá ní jíṣẹ́ wọn o pé àdé o àwa o àdéèrè wọn o. láyọ̀ tẹ́yìn náà dé ààfin Ààrẹ Latoosa ẹ padà délé. a tún wá ń wo kinní kan bí ẹrú tán fi sẹ́ni kọ́ ìtàwó ló tó rọ̀ mọ́ yìí. mo sọ̀tàn fún yín pé nínú oríkì àwọn ọmọ sọ̀tàn pé Ààrẹ mẹ́rú ẹ̀rú ẹ̀ mẹ́rú torí pé Ààrẹ Latoosa tẹ́ rí ìtàn lọ́kàn débẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀rún tẹ́ ẹ béèrè yẹn àgbàlá kan wà ń bí báyìí torí pé ilé kan wà ń bẹ̀ tẹ́yìn gò lè wọ̀ kò sọ́mọ alẹ́ tó lè wọ̀ bẹ̀ kò lójú ibẹ̀ ni bàbá ńlá wa so ẹ̀fúsí tán mọ́. ó yẹ kí tó débẹ̀ yẹn náà ẹ̀fúsí tá a ní wúrà.